wá ń bi wá ní ìsìnkú ta ló tó lọ́rọ̀. mo tún pẹ́ nìkan toyúntoyún àti bàbá ẹ̀. èmi iṣẹ́ burúkú ló ń fi wọ́n ṣe. gbogbo ẹlẹ́yà ayé àtàjẹ́ ọ̀run ló ń bẹ lẹ́yìn Àdìó Ajíbógun sọ̀rọ̀. sinimá yìí ti gbóná jù kí ló dé. it's a multi-million self-help project. written produced and packaged by Olúṣọlá Blessing Mr Creativity. ó ti ń ya sinimá ọjọ́ pẹ́ Àdìó Ajíbógun sọ̀rọ̀. gàfí òfin òyàtọ̀. iṣẹ́ bàbá iṣẹ́ ni. directed by Babátúndé Lateef Jagilégbò. managed by Mohammed Ọlámilékan. edited by Tèmiládé Ọ̀kan láwọn master brain box. starring Olúṣọlá Blessing Àdìó Ajíbógun sọ̀rọ̀. àdìyẹ́jẹ̀ ọ̀làkùnrin àfọwọ́ pẹ̀lá ń bẹ́bẹ́. ọlọ́wọ́dé láti jẹ̀ǹdé. jẹ̀ǹdé Adébáyọ̀. àdìyẹ́jọ́ ìdòwú Florence láti jama kapo. adéyẹmí Valentine máwojú ẹ̀. àti bàtẹ́nu kúlẹ̀rọ̀ jẹ̀ǹdé. ìdá ìbẹ̀ntìláyé. gómìnà yẹlẹyẹlẹ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní Àdìó Ajíbógun sọ̀rọ̀. àgbàlẹ̀tì Olúṣọlá ó ti wà lórí YouTube báyìí. àgbàlẹ̀tì Olúṣọlá TV là ń tiri wo. Àdìó Ajíbógun sọ̀rọ̀. àwọn tó wọ ní ẹgbẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àbí bẹ́ẹ̀ kọ́ ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe làgbà o ẹ má má bà ìṣẹ̀ṣe jẹ́ ẹ má má bà ìṣẹ̀ṣe jẹ́ ẹni yóò ṣe bàjẹ́ ló sàn kò yẹ kó rúgbà lẹ́rù láti rìn. olúkálùkù ló mọ bí ó fòṣù pa alẹ́ àná rìn dé o. olóye lóye iye ọlọ́gbọ́n ní òṣòro ọlọ́gbọ́n o ká máa bàbọ̀ wá ṣírí ni o. káfọ́túnwọ̀tún káfọ́síwòsí o ní ń jẹ́ kọ́wọ́ mọ́ ìtẹ́lá ìfàdẹ̀rẹ̀ ní ṣàwọ̀ etí ikọ̀ àwọn ara wọn ní yóò ṣe ra wọn ó rújú o kò yẹ nìkan àṣírí ni o. àṣírí ni o. òkùnkùn bírímù bírímù ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ dá o òkùnkùn bírímù bírímù o Àdìó ń ṣàwò lọ ká máa bàbọ̀ àṣírí ni o àṣírí ni o. ayé ẹ fúnra o ayé ẹ fúnra o ayé ẹ fúnra ọgbọ́n la fi ń gbáyé ọ̀pọ̀ ẹ̀dá ò fiyèsí Àdìó máa ń ṣàwòrán o. ta ló gbọ́ ta ló yẹ ọmọ yìí kò yẹ nìkan. káfọ́túnwọ̀tún káfọ́síwòsí.
Ẹ dákun ṣó sí nǹkan kan. Ẹ máa gbà mí o, oṣù mi. Ẹ dákun ṣé mi wájú lódùn lẹ́yìn ni? Ṣé bó lódùn lẹ́yìn bá nìkan ṣoṣo lẹ́ni tó mọ ibi tó ṣù lé sí? Abẹ́ni. Tani bàbá àti ìyá ẹ̀ nílé ikú. Ìyá àti bàbá mi nílé ikú. Ẹ dákun ṣé mo sọ fún yín pé ìyá mi ti kú ni àbí bàbá mi ti kú? Àwọn méjì wọ́n ń bẹ láyé. Ẹ bẹ́ẹ̀ ni. Àdìó, kí ló dé tí àpapọ̀ àwọn awó fi pè ọ́ tó fi jẹ́ wa? Àdìó ṣàwó lọ bí yẹn bá figi ṣoṣo lu gbẹ̀du ọmọ gbọ́ kẹrí ọ̀rọ̀. Kódà mo ti gbọ́ àlàyé yín ṣe rí inú gbogbo ọ̀tẹ̀ sọ́lẹ̀nsì èyí tó ní làákàyè bíntì báyìí. Ẹ bẹ́ẹ̀ ni bíntì làákàyè tó wà mẹ́ bíntì ni èyí tó wà ní làákàyè jù àfi bí omi òjò. Ẹ̀yin kí ni wàá sáwó ẹ dákun ṣé ẹgbẹ́ àjẹlẹ̀ ìṣèlú inú wọn sọ fún mi ṣáàjẹ́ ni yín ni tí wọ́n sọ fún èmi Àdìó pé kí wọ́n sáwó àwọn kí ni àwọn kí ni mi ò sáwó gan-an ṣé gbẹdọ̀ mi ò sáwó kankan bẹ́ẹ̀ ni mo wí. Àdìó sáwó lọ. Mo ń jẹ́ yín. Ó sì láǹfààní o. Bẹ́ẹ̀ ni àwọn awo ń retí rẹ. Torí báwa lọ ọmọ yẹ̀kútú yẹ̀kẹ́ kí ilé alárẹ̀ má bàjẹ́. Tí ilé alárẹ̀ bá bàjẹ́ kí lọmọ awo yóò jẹ. Kò sígbà tó ní bàjẹ́ ẹ bẹ́ẹ̀ ni ilé alárẹ̀ yóò bàjẹ́ ni. Àṣẹ. Àṣẹ. Àwọn ń jẹ́. Kátó dágbà ńlá láti mọ̀ pé ní ńlá lágbádá ńlá tó sí. Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ ká bá ẹ̀ ní ìlú. Tó bá wá pọ̀ tó gbẹ́jú sí wa, ó kọ̀ nínú yọ. Ẹ̀yàwó. Ẹ wá mi ò gbọ́dọ̀ lẹ́yìn sọ́lá lè fi ẹ ní o. Èmi Àdìó. Kí àwọn kíní yìí kìí gbóná. Tí ó yẹ nìkan mọ́, a máa wọ gbẹ̀yìn o. Ayé ẹ fúnra o, ayé ẹ fúnra o, ayé ẹ fúnra. Ọgbọ́n la fi ń gbáyé, ọ̀pọ̀ ẹ̀dá ò fiyèsí, Àdìó máa ń ṣàwòrán o. Ta ló gbọ́, ta ló yé, ọmọ yìí kò yẹ nìkan. Ẹ dákun kí ni wàá ṣàwò àwọn kí ni èmi ò sáwọ́ kankan o àwòkọ́ ìmùlẹ́ni ó dàbí nǹkan ń ṣe yín ṣé ẹgbẹ́ àjẹlẹ̀ ń dálé mi tẹ̀fí ní kí n máa wá ṣe ìṣàwò níbi táyé lajúdé etí wọn ló ń gbọ́ ó yẹ ìṣàwò àwọn kí ni àwọn tó ń ṣe bẹ́ẹ̀ mọ̀ wọn láṣọ méjì o ẹ̀yọ̀kan iná ni funfun ni sánmọ̀ ni funfun ni kí ló dé ṣé o fi ṣe é ni mo ti wá gbogbo ìkan àlàpà báyìí ẹgbẹ́ ìyá mẹ́rin àti ìṣẹ́ ọ̀rọ̀ pé Àdìó àwọn tá à ń ṣe ẹgbẹ́ àjẹ́ tá à ń ṣe kò gbé wá o tí ẹ̀ báwọn náà wá gbé kan ilé aṣọ ń bẹ níbí ìbà kí n bù wọn láṣọ kí n bù wọn kí n pín aṣọ fún wọn àwọn ọ̀gá dáadáa ó ṣe àwọn kọ́ ìlú lẹ́ni kí ni aṣàwò alára ni kò ní yóò pè. Ṣé bẹ́ẹ̀ ni o, àbí bẹ́ẹ̀ kọ́, ìṣẹ̀ṣe làgbà o, ìṣẹ̀ṣe là. Lábẹ́bẹ́ tó bá sún kanjú wà orí àjẹnàkú tọ́mọ́ mú gàrí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn awo ìlú ìwà bá mi ṣé o sì mọ̀ wípé ìtọ̀sẹ̀ lónà yọ ìpa abẹ́rẹ́ lókun tọ̀ tí n bá dẹni tó sáwó lónìí ọlá rẹ ni. nìkan Olódùmarè wa. no lẹ́yìn Olódùmarè ìwọ ló kàn. mo kàn ju ibi áńgẹ́lì tó rán mi sí ẹ. àwọn awo ìlú ìwà bá mi wọ́n bá ní pẹ́pẹ́ sí o pé bo lèmi ti ṣáwó pé ṣé mi bá mọ̀ pé mo fẹ́ ṣáwó mo gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn kí n wá ṣẹgbẹ́ àwọn kí n wá ṣáwó àwọn ọ̀rọ̀ yìí pọ̀ wọ́n rò pé ṣégbà àjẹ́ ni wọ́n ń ṣe ni because àwọn àjẹ́lẹ̀ nínú ìwé ń ṣẹgbẹ́ ṣégbà àjẹ́ ni wọ́n ń ṣe ni so ọ̀rọ̀ yìí lágbádé wípé wọ́n rò pé kí ni mo lè ṣe ó fẹ́ gbé mi lójú díẹ̀ ṣó sì mọ̀ wípé nígbà tó fà mí sínú kinní yìí
mo gbìyànjú àti fa wọn náà padà ló kọ̀ ó lá wípé o kọ̀ fún mi ló jẹ́ kí n fa àwọn méjì sínú ẹgbẹ́ tó fi jẹ́ wípé màá tí wọn lájọ́ ń ṣe kíní yìí. ṣebí òòṣà lọ bọ́ ṣe fẹ̀ tó òòṣà dà wọn. mi ò lọ o. bọ́ ṣe pé ẹ̀ o ò jẹ́ wọn. mi ò jẹ́ wọn o. lè dáa fún wọn. àṣẹwà. àwọn aláwo olùwà kò ní yẹ wọn. àṣẹwà. ṣọ́tẹ̀ wà náà aláwo ni. ó sún mi o. wọ́n ń bínú tó lẹ́dùnmáà rẹ̀ ṣe fún ẹ. gidi gan. ìgbà tẹ́lẹ̀ pọ̀ wẹ̀ ti ń lọ sókè. abẹ́rẹ́ nǹkan. ọ̀ ní fọwọ́ ẹ̀ wálẹ̀ o. àṣẹwà. àwọn aláwo olùwà jẹ́ pé ẹnu ló pé wọn. ikọ́ tẹ̀ wà nù wọn aṣọ funfun rẹ̀ báyìí. ó ti ká báyìí èrò jẹjẹ. ọ wá ní bí Elédùmarè ṣe ń bùkún wọ tó ń lọ sókè tó ń lo mọ́tò tó kọ́lé wọ́n á fẹ́ tàn ẹ́ wọ́n fẹ́ fi ẹgbẹ́ tàn ẹ́ kó wá darapọ̀ mọ́ wọn tó bá darapọ̀ tán wọ́n á ní ẹ o máa sanwó sáfítíkẹ́ẹ̀tì o wọ́n á gbà. kò jọ. owó ojúwe wọ́n á gbà wọ́n náà máa gbà tó bá pẹ́ anáwó léètì kò ní dá fún wọn. àṣẹ wà. má lọ o tá bá fọ ẹ má dà wọn lò. mi ò lè lọ mi ò lè jẹ wọn. ó parí má lọ. Lámbébé gbọ́ n tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. mo mọ̀ pé ìwọ ló gbé Àdìó ṣáwó lọ ìwọ ló gbé débẹ̀. ipò tó wà yẹn ohun àwa náà ká wà ní post yẹn. lóde bẹ́ẹ̀. ewu la bínú ku ẹ má tako orí o ẹ má bínú orí o. àwọn fẹ̀rọ̀ nù wọ̀n ni ẹ̀rọ nù lọ́ fi wọ̀n inú mi jùbọ̀ ẹ̀ sọ jáde lóòótọ́ ń gbà kan kó o tó mú wọn mọ́ra ayé wọn kò rí báyìí. ṣé bó rè lẹ́sẹ̀ yìí aṣọ rè bóyá tó gun máṣíìnì tó ra tiẹ̀ atẹ́gùn kò má rọ̀ sí mi láyà tó máa wọ̀ kẹ́kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni fẹ́ lọ inú ọ̀run àwọn ló ti ń dán yìí díẹ̀díẹ̀ òun náà òun tó ń tẹ̀ ìka báyìí ló ń tẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ti di omi ṣàṣègùn. agbayawu má bínú ìwọ náà gbẹ́mọ̀ débẹ̀ bí yóò bá fẹ́ fún ẹran fẹ́ fún òṣàlẹ̀ ẹran báyìí pé ewu òṣà yìí ń fẹ́ fún ẹlẹ́ran á sọlẹ̀ tòkùtòkù gbẹ́mọ̀ débẹ̀ gbẹ́mọ̀ ìrìn àjò ẹ̀yin ẹ má sọ pé ẹ̀yin kò tó ń torí. lábẹ́bẹ́ ọ̀rọ̀ ń pọ̀ ó pọ̀ Àdìó. ǹjẹ́ o. àmọ́ ọ̀rọ̀ kan wà lọ́kàn mi tí mo fẹ́ sọ tí àwọn àwò tẹ́ bá wá sọ ohun àwò fún wa kọ́ fúnra yìí dá wọn lóhùn. àwò àgbàlagbà ìṣòro bí ìwé lábẹ́bẹ́ ò bí wọn débẹ̀ ni. ìkìyà ni ọba ìbéèrè yín ọbìnrin lòun àwò ẹ̀sọ́ gbé kọ́lọ̀ bí. anything tí wọ́n bá bí ẹ wí fún wọn pé wọ́n lọ bá Àdìó ló bá tán. ṣọ́jú tán inú mi dùn jẹ́ pé àárín ẹ̀yìn tí mo wà oníṣègùn ní bí bá dọ̀dọ̀ tó àgbọ̀ṣẹ́ àbùsára tí bá dọ̀dọ̀ tó máa gbẹ́bu lọ́tì ẹ̀ àgbẹ́bu àgbowó máa lọ méjì ni wọ́n èwo ló dánú gbogbo wọn wọ́n lè dán. a ní ìwọ̀n mọ́rí. ọlọ́mọ bá bẹ̀rẹ̀ láṣìírí mo àpẹẹrẹ. bóyá ọ̀pẹ́ẹ́pẹ́ bóyá ìdíyẹ tó bá lókù àbẹ̀yẹ ajá tó bá lókù àbẹ̀lẹ́dẹ̀ o lè máa gẹ̀ẹ́sì ńlá lọ́mù kó o fèsì dàpọ̀ fún ọ. bí mo ṣe wà yìí èmi kan ti ń dunnú nínú ilé wa ebi kò pa mí kò jọ sùn lálẹ́ àná ṣùgbọ́n mo dẹ̀fẹ́ lọ́dọ̀ tí ojú mi gbé mi jáde. bẹ́ẹ̀ ti ẹ rí. ẹ mọ tá ṣe eléyìí tá a bá ti gbéra ń sìn ẹ bá mi dédé ọkọ ibi tí mo ga ọkọ mi sí so tó bá jẹ́ nǹkan kan ni. ìjẹ́rìí rẹ̀ ṣáwó lọ. ẹ já lọ. Àdìó. ayé ẹ fura o ayé ẹ fura o ayé ẹ fura ọgbọ́n la fi ń gbáyé ọ̀pọ̀ ẹ̀dá ò fi èsì. ẹ̀yin èèyàn mi ẹ̀yin gígùn àmà. Wà lẹ́nu ìgbẹ́ wà lẹ́nu wà kọ ẹ̀yẹ́ta ọkọ̀ láti ní àbá wá lè fà òun ìlànà kọ ìyàwó rẹ̀. ọmọ ayé ti di ìṣẹ̀lẹ̀ àbílí àdó ni wà ìṣẹ̀ wà nínú wà. ó lẹ̀ ní máa dùn ẹ máa ní mo sọ bẹ́ẹ̀ ẹ tọ́ ọ̀rọ̀ ìdí àdó lẹ̀ ọmọ yìí dà ìdí àdó lẹ̀ àwọn akéwì pàtàkì ló wà lẹ́nu. Yeah.
ọ̀pọ̀ ẹ̀dá ò fiyèsí àní yóò máa ń ṣàwòrán o. Ta ló mọ̀ ta ló yẹ òye kò yẹ nìkan. Ṣé bẹ́ẹ̀ ni o àbí bẹ́ẹ̀ kọ́ ìṣẹ̀ṣe làgbà o. Ìṣẹ̀ṣe làgbà o. Ẹ má má bà ìṣẹ̀ṣe jẹ́, ẹ má má bà ìṣẹ̀ṣe jẹ́. Ẹni ló ṣe bàjẹ́ ló sàn, kò yẹ kó rúbà lẹ́rù láti rìn. Olúkálùkù ló mọ bí ó fòṣù báálẹ̀ àná rìn dé o. Olóye lòye ilé, ọlọ́gbọ́n ni ó ṣòro ọlọ́gbọ́n o. Ká máa bàbọ̀ wá ṣírí ni o. Ayé ẹ fura o, ẹ fura yé ẹ fura o, ẹ fura o, ẹ fura o. La fi ń gbáyé, ọ̀pọ̀ ẹ̀dá ò fiyèsí, àní yóò máa ń ṣàwòrán o. Ta ló mọ̀ ta ló yẹ, òye kò yẹ nìkan. Ó fi bàtà jó bàtà lórúdé ọba. Bàtàjà ọ̀rọ̀ ti di ìkàlẹ̀ ní ọ́. Ó dìde ó fà kó kọ́, ó bẹ̀rẹ̀ ó ta kò mọ́ o. Bàbá ṣe jẹ èso èsì o, lèyìn àṣẹ kan wá sí. Máma ṣe lókun máa mọ̀ o. Ẹ kálẹ̀ gbogbo. Bíbí kí ló dé? Ó sáàbùn o jẹ́ kán jẹun ni. Wọ́n fún wa ń ṣe bí. Wọ́n fún ṣíbí. Yàwá, ṣé ọmọ Yorùbá lẹ́yìn? Tí n bá dé máa wò dáadáa gbogbo wa tá ń bẹ níbí ilẹ̀ ọmọ Yorùbá. Àìjá kọ́ṣe Yorùbá. Ẹ má ṣe jẹ́ ká jẹ́ kí àṣà wa parun. Àṣà wa gbọ́dọ̀ parun bẹ́ẹ̀. Àwọn aláwọ̀ funfun ló máa ń fi ṣíbí jẹ oúnjẹ. Ṣùgbọ́n àwa Yorùbá, ọwọ́ ló yẹ ká fi máa jẹun. Bẹ́ẹ̀ ni. Àwọn òyìnbó náà máa ń lo ṣíbí àbí náà. Bébì, ọmọ ọlọ́tí yẹn ṣó ti pé? Mo ti pè àwọn tí kò yára kó òkè ọ̀dà. Ayé ẹ fura o, ayé ẹ fura o, ayé ẹ fura. Ọgbọ́n la fi ń gbáyé, ọ̀pọ̀ ẹ̀dá ò fiyèsí, àní yóò máa ń ṣàwòrán o. Ta ló mọ̀ ta ló yẹ, ọmọ yìí kò yẹ nìkan. Ẹ̀yin tèmi, ẹ ó kalẹ̀ o. Fàájì ti lọ báyìí, ẹ ká sàǹtì. Ẹ má bínú ìyá mi jẹ́ ṣọ́ọ̀bù níjà rẹ̀ ẹ̀rọ mi. Fàájì ti lọ gan-an. Oúnjẹ mi dámọ̀ yìí dáa. Ọmọ tó ń sáàfù náà dà tẹ́lẹ̀. Ó sì ń bọ̀. Ó ṣe máa jà. Fún mi ṣíbí. Ṣíbí, kò sí ṣíbí mi báyìí o. Ṣé orí pọ́wọ́ ni gbogbo wa fi ń jẹun? Àǹtí, òdi ọlọ́wọ́ la wà ní. Ká fọwọ́ jẹun. Èmi ò jẹ o. Àtẹnijẹ onípa èmi o. Mo yọ̀ǹda fún mi. Mo yọ̀ǹda o. Rárá mo yọ̀ǹda. Báwo ènìyàn ti ń fura? Wọ́n sọ pé agbára yìí pọ̀ o.
èmi náà mọ̀ pé nígbà wá ti rí àwọn àgbààgbà oníṣègùn dájúdájú ẹ̀gbọ́n ara wọlé síbẹ̀. bẹ́ẹ̀ ọwọlẹ̀ lóòótọ́ ọwọlẹ̀ Ṣàngó kì í pa ọ̀jẹ̀ bákan náà ẹ̀wẹ̀ ọjọ́ ọ̀gbọ́dọ̀ pọ̀ ní Ṣàngó tí ṣàpọ̀nà bá ẹ ṣe tó pọ̀ ní Ṣàngó èèyàn tí ó kọrin orò mẹ́kọ̀ọ́ má ṣàfùrà ọ̀gá nípa ọ̀rọ̀ àwọn aláwo kéékèèké àgbáyé ilẹ̀ wa wọn jẹ́ ká mọ̀ ìyàtọ̀ láàrin àwọn aláwo gidi tá a ní ìwé ẹ̀rí tó dájú lọ́wọ́ àtàwọn bàrúfù alátẹnujẹ ṣebí wọ́n ní ojú òní pọ́n babaláwo kó bèrè ẹ̀bà náà àwọn wòlíìsì wọ́n ti ń bèrè ẹ̀bà náà. kẹsì máa ń wo ọ̀gá ṣé wàá rí àwọn ayédèrú awo kékeré tá a sọ yìí wọn àkọsẹ́ fábíkì kan débi tí wọ́n kọsẹ́ ọ̀pẹ̀lẹ̀ kò tí ìwé ẹ̀rí kankan lọ́wọ́ wọn ń ba iṣẹ́ ọwọ́ àwọn awo gidi jẹ́ ni ṣẹ́ẹ̀sì mọ̀ wípé lẹ́yìn ìjọba bàbá lọ́wọ́ sí ìṣẹ̀ṣe a ní máa ṣe ọdún ìṣẹ̀ṣe káàkiri gbogbo àgbáyé lọ́dọọdún. bàbá ṣe rí ìlú tí ò bá ti fi ti ìṣẹ̀ṣe ṣe ìlú ọmọ máa dún kíkorò níbi. kọ́dà yọ̀ọ̀tò kan. yọ̀ọ̀kan bẹ́ẹ̀. That's good. Very, very, very good. ṣe rí inú mi dùn gan. ṣe rí ìkọ́tẹ́lú wa bá mi yé ọ̀rọ̀ gidi ni o because ẹ bá wo gbogbo bí gbogbo ẹ ṣe ń dàpọ̀ mọ́ra wọn wọ́n wò pé bọ́ọ̀lù ló ṣe ń rí báyìí lọ́tún ló sìn bàbá aláwo ni bàbá oníṣègùn kan ni àwọn ló ṣe bá so definitely nǹkan tẹ́ ẹ̀ ń jẹ́ kó yé wá sí ni pé àwọn tí ò mọ nǹkan kan àwọn ló fẹ́ máa ba ẹ̀sìn yìí jẹ́. bẹ́ẹ̀ èèyàn lé lórí ìjọba mọ̀. ó dà kí wàá ní ẹ fẹ́ káwá ṣe sí. ẹ ṣeun ọ̀gá ọlọ́pàá ìrànlọ́wọ́ yín làwọn bá wà gẹ́gẹ́ bí òfin ìrìnnà tó tún àtìtọ́lẹ̀. ẹ ṣe náà ẹ̀yin lè máa jẹ́ kí a mọ ẹ̀yin tí ẹ jẹ́ original by the document torí àwọn ìwé tẹ ní ẹ fi ń ṣiṣẹ́ ṣe rí tẹ bá tẹ́ndà ẹ̀ sí wa táwa ti ráwọn ìwé yẹn á mọ àwọn fake mọ̀ á dá àwọn fake mọ̀ yàtọ̀ sí original because tí ìwé yẹn sì tẹ bá ti mú wa àwa ṣe ẹ̀dá ẹ̀ ìkan wà lọ́fíìsì tí wàá bí ìkan á wà lọ́wọ́ ti yín náà so àwọn tá a bá wá mú kì í ṣàgbáwo ní ẹ níbo ló ti wá níbo ló ti ṣe kéńkà identify yourself mú àwọn òwe ẹ wá tí o bá ti rí fi sílẹ̀ so definitely a ti mọ̀ pé kò sí lára ní. àwùjọ obìnrin. inú ayé la wà fẹ́ni tó fẹ́ ráyè lò. pàtàkì ìpàdé mi lónìí fáwọn obìnrin táwa ń bíbá pàtàkì wa la mọ́lé tún ṣe la sì mọ́ná dá pàápàá jùlọ ànítẹríba fáwọn ọkọ wa. ẹ wá wo onírùnkùnrin ń bẹ láàrin wa tó jẹ́ pé à ń tọ́jú ilé káàkiri la fi ń sọ ẹ̀mí wa nù fáwọn ọkùnrin pàápàá jùlọ à ń gbọ́ pé Àdìó nẹ́bọ lẹ́rù àbí ta ló fẹ́ sọ nínú wa pé òun òdìlé rẹ̀ rí. ẹ sọ̀rọ̀ ẹ ṣe olórí ṣé ẹ rí ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ẹ kọ́ wa lónìí èmi ló bá wí ìránlẹ́sọmí kan kò gbọ́dọ̀ pẹ́ lẹ́yìn odi èmi délé rẹ̀ rí o mo délé Àdìó ṣàwọ lọ rí mo lọ wò ṣé pé lóòótọ́ Àdìó nẹ́bọ lẹ́rù. ayé ẹ fura o ayé ẹ fura o ayé ẹ fura ọgbọ́n la fi ń gbáyé ọ̀pọ̀ ẹ̀dá ò fiyèsí Àdìó máa ń ṣàwòrán o ta ló gbọ́ ta ló yé ọmọ yìí kò yẹ nìkan.
ilé o túlẹ̀túlẹ̀ obìnrin tó ń tọ́ ọ̀bọ̀ kó lójú kí ló wá. ó wá kankan ó láyà o ó fẹ́ lọ kú àbí no sọ fún mi ó fẹ́ lọ kú ẹbí rẹ kọ́ o no èmi mo jẹ̀bi torí pé bí mo ṣe ń gba àwọn àlejò sísàlẹ̀ ká ní pé ibi tí mo ń gbà wọ́n sí ni mo ti gbà ẹ́ sí ni tí kì í ṣe bí ilé ìrìn ṣẹlẹ̀ ṣùgbọ́n wá gbọ́ o mo wọlá nǹkan kan mọ́ ẹ lára ni ọláàánú tó bá pàdé lọ́dọ̀ mi lónìí bíbẹ̀ kọ́ mo mọ ohun tó yẹ kí n fi ọ́ dá lára n bá fi ọ́ kọ́ àwọn obìnrin tó kù lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo wá dijú mi kí n tó là ìta. ẹjọ ìyá mi tẹ. àbó ìṣeré ni bọ́dà. bọ̀ ẹ gbà mí ẹ dàgbọ́n ṣé tí mi ò bá ní ìfura ilé ìmọ̀lẹ́wọ̀ ní yàrá tí mi ò kì í gbà kí obìnrin kankan wọ̀ ó bá àánú mi pàdé o ṣùgbọ́n tẹ bá lọ́ọ̀ ní gbọ́ ń fi yé yí pé mi gbogbo ò ní gbà ó láyà ṣá. atọ́ ní ògọ̀ ẹni tó ń tàn ní ògbọ́n. bẹ́ẹ̀ ni atọ́ ní ògọ̀ ẹni tó ń tàn ní ògbọ́n pàtàkì jùlọ kẹ́ni kálukú wa ká ṣọ́ra torí jáfara ó ní ewu gan ṣé ẹ sì mọ̀ wípé ìyàwó Àdìó ṣàwo ló ń bẹ láàrin wa bíbá. ìyanu ṣé o pé ọ̀tá ti sọ látàárọ̀ orí ẹ̀ ló dá lé lórí ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti dé nínú ẹgbẹ́ wa ń bí kò tún gbọdọ̀ rí ìtàn mọ́ dákun torí Ọlọ́run tó bá délé má fi ṣèyàwó sí o ọjọ́ tá a bá dẹ̀ gbọ́ wàá kàn dínú yọ o. bẹ́ẹ̀ ni. àbẹ̀rí báwo ènìyàn ti ń fura. bá a ṣe sọ bẹ́ẹ̀ ni kó wà tó yẹ obìnrin ẹ máa rójú báyìí ẹ má máa gbanú gbó káàkiri. ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bá ẹ sọ etí mi ti kún nígboro. etí ẹ kún. etí mi ti kún náà. fún kí ni ṣé ìwà tí mo wù káàkiri. lórí ọ̀rọ̀ rẹ yín ni. kí ló ṣe. ẹ ṣe bá a ṣe ń bí nìyẹn kí ló ṣẹlẹ̀ kí làdìó gbé. kí ló ṣàdìó. etí mi ti kún Àdìó máa gbé dúdú lẹ́ni ó máa gbé pupa lọ́la ó máa gbọ́rọ̀ bọ̀ ó máa gbé skinny kí ló ń wá kiri kí ló ṣẹlẹ̀ ìyẹn ní ntótó tí wọ́n á jẹ́ bàbá bàrì bẹ̀ ní wípé wọ́n á gbá àwọn èèyàn kiri kí ló ṣẹlẹ̀ ṣóun nìkan ni táwọn èèyàn ń sọ wípé Àdìó wà kò lè gbáṣẹ́ mọ́ iṣẹ́ tó kọ́ iṣẹ́ òwúrọ̀ ẹ̀ kò gbáṣẹ́ mọ́ kí ló ṣẹlẹ̀ ẹ wò ó tó bá yá sí ẹ máa ní pé mo dé o. bí pé o. sá. ó mọ̀ pé mi àtàdìó kò lè kó sùn níwá. òun mo tiẹ̀ ṣe ní kí n sọ fún yín. òun gbọ́ mi lẹ́nu má sọ pé gbọ́ mi lẹ́nu Àdìó kékeré ẹ̀ àtẹ̀mí ìníbi kan náà lájọ lọ tí n bá jẹ òun lé wọn léèní wọn àbá lè tọrọ tì wá lọ́la ṣé bí wọ́n rè bí pé lọ́jọ́ kìíní àná táwọn dẹ̀ láàmú káàkiri táàdì òun ò fẹ́ fẹ́ èmi tó ń wò èmi ni mo jẹ́ kó fẹ́ o ìgbà yóò máa rí owó máa ẹ̀ di lẹ́sẹ̀ ò tí ń lo owó máa ẹ̀ di kírímù lọ déédéé ṣé bí ó ṣá láwọ̀ ọ̀gbà tá à ń sọ yìí ní alẹ́ la máa pàdé lọ́jà alẹ́ ó wá di pé wá fẹ́ ọ̀rẹ́ mi ẹ̀wọ̀ náà ara yín tán ọ̀làwọ̀ náà lá òun wọ dìsáínà òun ló máa ẹ̀ di òun ló kírímù ṣé bẹ́ẹ̀ bá tó wàá sọ pé Àdìó ó wà tó dá olóṣìlọ́wọ́ èèyàn wọn ò fò lórí rẹ̀ ìgbà tó ṣiṣẹ́ ọwọ́ sórí ṣe kò rí ṣe kò rówó ọbẹ̀ fún ẹnu ilé ẹ bá kó ọbẹ̀ lẹ́ rà ẹ̀rẹ́ bá kó ọbẹ̀ méjì ọbẹ̀ lọ́tọ̀ àbí lẹ́ẹ̀sán tó wá jókòó tó ń dáwọn èèyàn lóhùn tẹkùn ké bí eku tẹyẹ ké bí ẹyẹ tọ́mù ènìyàn fọ́ọ̀n bí ọmọ ènìyàn ọwọ́ abínú ògùn ọ̀rẹ́ mi kò lè dáa fún wọn kò dẹ̀ ní yẹ wọ́n ẹni bá bọ̀ ọ̀rẹ́ mi jẹ́ àwọn tó láyè máa bàjẹ́ dànù ni. ekun kébi eku ẹyẹ kébi láì ṣe kábíyèsí ẹ wọ ọtẹ sọlẹ ìpípé ó ti pọ̀ jù. ó pọ̀ àgbèrè fẹ́ bẹ̀rẹ̀ rè o ti fẹ́ bẹ̀rẹ̀ àgbèrè o fẹ́ nẹ̀sẹ̀sìta tó bí wọ́n fẹ́ bá ìṣàgbèrè ilé ayé yìí a máa gbìyàn lẹ́nu a máa ronú ọ̀wájú lọ́hùn lọ́hùn o fẹ́ bẹ̀rẹ̀ àgbèrè. àbàbà kọ́ mi kí mo gbé kí ilẹ̀ jù kò tí ì lé tó yẹn o àṣé mo sọ̀rọ̀ lọ sọ́hun ni
nǹkan tèmi kàn fẹ́ ni wípé kẹ́ bá a sọ̀rọ̀ ẹ bá a sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ẹ lè tóra yín ẹ lè máa bára yín kẹ́ má tọrọ bára yín sọ̀nà àbí kí ló ṣẹlẹ̀ tó bá yà sí ẹ máa lọ́mọ yíbò dé o mi dẹ̀ fẹ́ wàhálà o mi ìfẹ́ o tí n bá máa kó tèmi lẹ̀ ẹ máa ní mo dé o. bí pé. wẹ́ nǹkan tèmi kàn fẹ́ sọ fún yín ni wípé ẹ rí pé ẹ bá a sọ̀rọ̀ o níbi tó ti ń gbọ́ o. bí pé o ṣé mi lè bá sọ̀rọ̀ báyìí ẹ kí ni problem ẹ báyìí kí ni ìṣòro ẹ. kò yé mi dá mi lóhùn béèrè tí mo bí ọ kí ló kàn wọ́n láàrin nǹkan tí wọ́n sọ sí mi nígboro ṣé ohun tí wọ́n sọ sí mi nígboro ló fẹ́ fẹ́ ni àbẹ́bẹ́ àti ló fẹ́ fẹ́ kò wá kí n ṣe bí ẹ o bẹ́ẹ̀ ni mo wí kì í ṣe bí ẹ mo kí àbí ṣé wọn ló fẹ́ mi ní àbẹ́mi mo fẹ́ ọ wọ́n ní mo mú tí ń gboro mo ń gómìnà àwọn tí ń sọ àtiwọ́n náà ewu tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ ìyá yìí má jẹ́ bínú sí ọ torí tí n bá ní kí n díjú kí n bẹ́gi máa bẹ́ níbẹ̀kúbẹ̀ bẹ́ẹ̀ ni mo wí ọkọ ni mí ọ̀rọ̀ mi ò yàtọ̀ sọ́rọ̀ ọba tó ba lórí ohun gbogbo èmi ni mo fẹ́ ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ. bọ́dájì wa kò tí ì lè tó yẹn náà ẹ gbàgbà ẹ calm down babaláwo ẹ má bínú èrò tètè dé èrò tètè bọ̀ tára èrò là ń bèrò sọ tára yín ni mò ń bá yín. pẹ̀lú mọ́ tí bá ń sọ̀rọ̀ kó wọ́n sọ ní tìmọ̀ ṣé wọ́n ń jiyàn ni dàbò ṣé tó bá ń jiyàn ṣé ẹ̀kọ́ máa ti yún rìn o ti ń kọ́ wa bì ẹ ti ń ṣèpàdé èmi ni máa túmọ̀ yín ìpàdé tẹ̀ ń ṣe èmi kìíní ni máa tú mi ò kí ń ṣe bálé mo kéré àbí mo bí tí. bàbá ẹ má bínú. mi ò mọ ohun tí mo ṣe. mo dẹ má bínú. má bínú. nonsense. mo ń sọ fún ọ tó bá lọ ṣọ́ra rẹ má jẹ́ bínú tó ń. ó dẹ má bínú kò lè tó ẹ má bínú mo sorry ẹ kẹ̀dẹ̀ máa wá wọ̀ mí ni wá bá fìtẹ́. tí wọ́n jẹ́ kí n máa bínú jù. ọkọ tèmi nìkan. ó sì máa dábọ́ bí mi. I'm sorry ẹ má bínú ṣe ti gbọ́. ayé ẹ fura o ayé ẹ fura o ayé ẹ fura ọgbọ́n la fi ń gbáyé ọ̀pọ̀ ẹ̀dá ò fi èsì àdìyó máa ń ṣàwòrán o. ta ló gbọ́ ta ló yé ọmọ yìí kò yẹ nìkan. dùgbẹ́ dùgbẹ́. tí àwọn bá lu okùn lẹ́kùn lọ́rọ̀ olókùn tó fẹ́ dá. ẹ má bínú ẹ̀yàn wo ṣé mo lè ń bá wọnà bí abẹ́lé mi. ó má gbọ́. ó gọ̀ olúwawo ń béèrè lọ́wọ́ rẹ pé bí awo bá lu okùn kí ló kàn ó tún bi wá léèrè padà. ṣé o ti wá rí wípé tí awo bá lu okùn awo náà ni ó tú. bẹ́ẹ̀ni. àwọn apá àlàáfíà ọgbẹ̀rì iṣẹ́ ìyá wa di ọmọ tòótọ́ wọ́n ti bá mi dáhùn wọ́n mọ̀ pé mo mọ̀ dáadáa wọ́n kà fẹ́ sọnù díẹ̀ ni ṣùgbọ́n wọ́n tọ́ mi sọ́nà. ó ti sọnù ó ti sọnù. ẹ máa gbọ́ o. bí iná bá kú ó dọwọ́ fínáfíná. ó dọwọ́ fínáfíná lóòótọ́ wọ́n rò rọ̀ mọ́ dọwọ́ Elédùmarè. bẹ́ẹ̀ni. òun ló dé fáfún lánìkan ọmọ Ọ̀rúnmìlà lọ́jọ́ tí wọ́n náà yóò yan wọ́n ní ìràwọ̀ Ọ̀rúnmìlà gbórí wọn rìn wọ́n
ó láyé òní yàn mọ́ tòun bẹ́ẹ̀ ni ìrà òsì ní ní wàrà torí pé ẹni ayé yẹn ní kó sójú iná ẹni ìrárà ní sùn sọ́nà ẹ wo Àdìó àbí kí lọ́pẹ́ ọwọ́ ti bá lónìí olúwawo ìdájọ́ ló kàn. mo bọ̀ irú àpẹẹrẹ aláwọ̀ lélẹ́yìí èmi Àdìó aláìní nítumọ̀. Yes. Coming. Ọlọ́run ṣe ó wà ní ẹ̀rọ ra ìbábọ̀. Ọjà ẹ̀rọ ra. Ẹ̀ṣà Ọlọ́run ṣe àbáńdé. Ọjà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Má bínú. Mo dání dáadáa má jẹ́ oṣubú o. Má bọ̀. Inú mi dùn tá a bá yín lé. Àti jẹ́ ẹrin náà ti ń rọbí. Láti jẹun ni wọ́n ti ń rọbí. Bẹ́ẹ̀ni. Kí ló dé? Kò yé mi náà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe. Ẹ ṣàánú mi ọmọ ọlọ́mọ ni. Ok, ó tó. Mo ti mọ nǹkan tá a máa ṣe. Yóò ná yín lówó. Ó máa ná yín lówó. Ṣé máa lè san? Á san náà ni. Ó máa pọ̀ jù ni. Ẹ lọ wá 500,000 wá. Kíákíá. 500,000. Kí ló ṣẹlẹ̀? Ọ̀dà mi bó láti rí. No, kí ló dé? Ṣé mi mọ̀ pé bíbá yìí máa sàn ju ilé ìwòsàn lọ? Àwọn Yorùbá tún dé o. Àwọn èèyàn dúdú tún dé o. Ẹ dàkún sẹ́yìn mọ ilé ìwòsàn kan lẹ̀ lọ síbẹ̀. Wọ́n júwèé bíbá yìí fún mi. Àwọn tó júwèé bí fún yín mọ iṣẹ́ ọwọ́ mi ni. Wọ́n mọ ohun tí mo tó. Ẹ mọ̀ mo ti gbọ́. Ṣé ẹ jọ mo fẹ́ béèrè ìbéèrè gan. Ṣé ó dá yín lójú wípé ìyàwó mi máa bí mi? Nílé mi Àdìó ṣàwó lọ. Ẹjọ́ ẹ máa wò mí rán o. Ó ti tọ́. Ẹ mọ̀ nǹkan tí mo ti gbọ́. Ẹ mọ̀ nǹkan tí a máa ṣe é sìn. Màá sáré lọ wá owó yẹn. Màá fi kówó yẹn wá. Ẹ jọ ẹ bá mi bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ gbọ́ àbúrò mi bá mi dúró tì wọ́n. Mi ní o ní kí n pẹ́ ọmọ ọlọ́mọ ni o. Ẹ má jẹ́ ó pẹ́ o. Màá dé nísinsìnyí. Mo fẹ́ dáwọ́ lé lẹ́sẹ̀kẹsẹ̀ ni o. Àníkẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Màá dé ìsìn ẹ gbọ́. Lágídí o. Ìwọ ṣàwó lọ. Ẹ gbà mí. Ẹ dákun ṣé torí pé ń bẹ lórí ìdúró lẹ́ṣẹ̀ ní kí n dúró. Ọ̀rọ̀ yín ti wá yé mi. So kí n má ṣàwó. Ẹ sọ fún mi kí n má ṣàwó àbí? Èmi ṣàwó lọ.
orí yín ò pé kí ló ká yín lẹ́nu kí ló ká yín ẹ jẹ́ ìwé fún mi èwo ni ìpàdé tẹ́ péjọ síbi ibẹ̀ tó níṣẹ́ lọ́wọ́. ó yá jókòó. ó bàjẹ́ gan-an kí mi jókòó. ṣé ẹwà náà ṣé mo ìṣẹ́gbẹ́ yín ni kí mi jókòó ṣé wọ́n lè sọ fún baba ńlá pé baba rẹ̀ pé kó jókòó. Tanjira ìyá nǹkan ṣe ni kábíyá kò ní yẹ yín olórí burúkú ni ẹ fẹ́ fi àpáná àbí ẹ wo ẹ jẹ́ kí mi rọ́nà lọ ọmọ lọ́nà ni mí o. ó yá jókòó. ṣé kí n jókòó. bẹ́ẹ̀ni. àmì ò mọ̀ bẹ́ẹ̀ ni kí n jókòó ni wàá fagídì ẹ ní kí n jókòó ṣe bẹ́ẹ̀ lẹ́ni mí. jẹ́ ń jókòó jẹ́ ẹ̀jẹ̀ ti rẹ̀ mí ọ̀nà méjì ẹ̀jẹ̀ fi ràn mí lọ́wọ́ mi. àjíyọ́ àbí kí wọ́n ti ń pè ọlẹ́ni tó dífà fún ẹ̀ tálẹ́ni tó tẹ̀ ẹ́ lórí níwọ̀ ìwọ pé àpèjẹ lórí wa kó ba lè rógò wa lò ó sì bàjẹ́ fún ẹ lónìí o. ìyá wa ó mà ṣe o ó ṣe mí láàánú gan ìyá alábòkú níyàn mo lè má ṣe àmọ́ ẹ kì í dúró ni ẹ dákun ìyá ẹ̀yin ni mo bá lọ́rọ̀ lọ́jọ́ tí mo papò jẹ́ tẹ wá tẹ owó dédé tẹ kàn dúdú tẹ dé ẹ dákun nínú ibi yín tálọ́n tó jẹ ìjẹkújẹ jùlọ bẹ́ẹ̀. gbogbo ẹni ẹ sọ̀hún ó mà ṣe o ó dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè rẹ̀ kó o bá yọnu wa pàdé lónìí. ẹ má bínú ẹ má bínú. níwọ ìwọ sì gbàgbé ni lẹ́sẹ̀ kankan ní gbọ̀nà. dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè rẹ̀ o. ẹ má bínú. kó o bá yọnu wa pàdé lónìí. wá gbọ́ o jọ lẹ́ẹ̀nìkan tó ń bẹ láàrin wa táàní sọ fún ọ àmọ́ ọjọ́ tó bá tún dánrú ẹ̀ wò wá kó òun nìyọ. èmi pàpò jẹ mo fi ṣe kinní kan nígbà mi pàpò jẹ ṣé mo ní dodo kẹ ẹ wá ni ṣé mo ní dodo kẹ ẹ wá téèyàn bá kẹ́ ń ṣalátẹnujẹ oníjẹkújẹ sẹ́yìn náà wá lọ́dún yẹn mo ṣe yanjú ni tó yanjú ẹni tó wà náà gbé láti gbé ogún ọdún ọ̀dà kò sí wàhálà ṣùgbọ́n ọ̀rọ̀ kó wà náà ọ̀rọ̀ tíyà yìí sọ tó fẹ́ mú làákàyè dání o wọ́n ní mo jó lẹ́nìkan ṣùgbọ́n táwọn ò ní jẹ́ kí n mọ̀ ara ń fún mi náà mo gọ̀ díẹ̀ o mo gọ̀ ọ̀rọ̀ yìí mú ìfura dání fún mi ṣùgbọ́n ta wà lẹ́ni náà ọ̀dà náà èmi lè yíra lẹ̀ mọ́ èmi kọjá owó kéékèèké ìwọ́n náà ìdáwó ńlá kojú má rí bí gbogbo ara lọ́gbọ́ ẹ̀. ọ̀rẹ́ mi ti jẹ́ kí n jẹ́ ẹ̀sìn kankan ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sáàdì olóró àná. wọ́n ọ̀rẹ́ mi àdìo àwa àyà lóru àná adájókòó agbásọ ọlọ́run rẹ̀ olórí ló jẹ́ ká mọ̀ pé àpèjẹ dájú yóò ṣe òun ó fẹ́ fi gbogbo wa ni. àjíkẹ́ báwo ni wọ́n ṣe mọ̀ ṣé wọ́n débẹ̀ ni àti pé kí ló ń ṣe níta ti dà gbogbo yẹn. ọ̀rẹ́ mi
ìwọ ló ń béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ ó sojú mi kòrókòrò ni. èmi gan wà ń bẹ̀. ó mọ̀ pé tá bá ṣe ń ra wa lọ́sàn-án tó bá dòru àtúmọ̀ra wa mọ̀. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ó ṣeun gan ó ṣeun mo sì gbọ́ máa relé Àdìó. Atabalẹ̀ àtàbùkù ẹkùn àgùntó mi lókè ẹ fúnra o ẹ má jẹ òjì àbọ̀ tó bá jábọ̀ o. Hello sir baba. Ẹ kọ́ lẹ sir. Bí Àdìó ni. Àlàáfíà mọ̀ wá. Okay. Olúwa ṣeun. Àlàáfíà ògbélé wà jàre. Àwa ń bẹ àyímọ̀ kì í pọ̀ lọ́kọ̀ lẹ́yìn àgbàlagbà rí. Okay. Bàbá, ó máa fẹ́ mi ni. Lánàá ni wọ́n gbé aláboyún kan wá sọ́dọ̀ mi tó fẹ́ rọbí ṣùgbọ́n tí wọ́n jẹ́ kó yé mi pé àsìkò rẹ̀ ti kọjá gan. Wọ́n wò pé lẹ́nu kankan lẹ́yìn Ọlọ́run èyí ló kàn. So òun náà ló wá jẹ́ kí n dá bí ọgbọ́n gẹ́gẹ́ bí mo ti máa ń ṣe. Òun ló jẹ́ kí n fẹ́ béèrè lọ́wọ́ yín pé irú iṣẹ́ wo ni mo lè ṣe fún un. Kí ni nǹkan tá lè ṣe kẹ́ bá mi wò ọ̀dọ̀ yín bẹ̀yẹn pé kí ni nǹkan tó wà tí ẹ lè bá mi ṣe tí màá kà tiẹ̀ sáré wá gbà ó sàti yé yín. Ẹ káre àwo gbọ́dọ̀ tó jẹ́ ọ̀gbọ̀n ìdáfánà òótọ́ ni ẹ ṣe gan sà. Ok èmi mà ti gé fún ọ ẹ sáwọn tó mi láìkì owó gan. Mo ní bóyá kí wọ́n lọ mú bóyá bíi 400,000 wá. Kò ṣàpọ̀jù. Ok. Ọ̀dà mo ti gbọ́. Ọ̀dà ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ok, so kí n máa bọ̀ wá báyìí sọ́dọ̀ yín. Mo débẹ̀ tán. Mo débẹ̀ tán àbá. Ẹ ṣé gan. Kí ló ṣẹlẹ̀ látàárọ̀? Ìṣẹ̀ṣe làgbà o, ìṣẹ̀ṣe làgbà o, ẹ má má bà ìṣẹ̀ṣe jẹ́, ẹ má má bà ìṣẹ̀ṣe jẹ́. Ẹni ló ṣe bàjẹ́ ló sàn, kò yẹ kó rúba lẹ́rù láti rìn. Olúkálùkù ló mọ bí ó fòṣù pa alẹ́ àná rìn dé o. Olóye lòye iye ọlọ́gbọ́n ní òṣòro ọlọ́gbọ́n o ká máa bàbọ̀ ń wá ṣírí ni o. Bàbá ẹ ní kí n yọjú sáwọn èmi àti ìyàwó mi à ń lọ síbi kan wọn ní kí n fẹsẹ̀ kan débì. Bébì ṣé ló sọ fún mi pa àmì jáde ní kí ló ṣẹlẹ̀ ṣé ibi tá à ń bọ̀ ni. Ṣé o ti gbàgbé mi nígbà tá a wà náà kọ mo jẹ́ kó yẹ wípé ká tó débi tá a lọ ibi tá a lọ máa kọjá ibi tá a lọ ibẹ̀ la wà yìí kò sígbà tá a ní débi tá a lọ. Ok ọyá mi lẹ. Bàbá ẹ má bínú. Àdìó ọmọ kí tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á. Ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án. Bẹ́ẹ̀ ni. Bàbá ẹ fẹ́ yí mi lórí ẹsẹ̀ méjì ló wà ní abẹ́ yín ṣé ẹsẹ̀ mẹ́sàn-án lẹ́nu rẹ̀. Àdìó ó yẹ kó lè yé ọ bẹ́ẹ̀ ni. Ó ti yé mi. Ẹ má bínú.
Àdìó n ò ní pe igbá ní agbọ̀n fún ọ ò tí ì gbọ́ àgbọ́yé n ò sì ní pe agbọ̀n ní igbá nítorí ẹrù tí àwọn méjèèjì ń rù ó yàtọ̀ sí ara wọn ọ̀wá ọ̀pẹ ni wọ́n fi ń hun apẹ̀rẹ̀ Àdìó ọ̀wá àgbọn ni wọ́n fi ń hun àgbọ̀n ló fi ń dídúra wọn lọ kí ló dé tó ní etí tí ò fi gbọ́ràn o ní ojú òfin ríran Àdìó kí ló dé tó ń tàpá sọ̀rọ̀ àwọn awo. bàbá mi ò tàpá sọ̀rọ̀ àwọn awo mi ò láṣejù sí wọn ó kà fẹ́ máa jọ bẹ́ẹ̀ ni. ó dáa náà jẹ́ kí n wá já ọ sí aláboyún tí ń bẹ lẹ́ẹ̀dẹ̀ rẹ tó pè mí fún tó o bá múra yóò padà kú sẹ́ẹ̀dẹ̀ rẹ ni bẹ́ẹ̀ ni torí pé wọ́n fi de páńpẹ́ fún ọ nìyí. bàbá ẹja náà ẹja náà ara ń fún mi náà àṣé lóòótọ́ ni wípé àgbà tó lóhun gbogbo tó ní fura yóò kù díẹ̀ káàtó. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sóhun tó wà tí ìwọ náà ń ṣe mọ̀ bẹ́ẹ̀ kí wàá lo wọn gbọ́ kí ló ń tutù báyìí. ó dà ohun tá a ṣe ni pé wọ́n pèsè ètùtù kan fún ọ ẹbí àwọn àgbà lọ́ọ́ gbé lọ sí kòríta mẹ́ta tó o bá ti gbé lọ bẹ̀ ló bá tán ní báyìí tètè máa wá relé kémi lọ lè bẹ̀rẹ̀ sí ni máa pèsè ètùtù tí n bá ti parí rẹ̀ ń pè ọkọ̀ wá gbé. bàbá ṣé mi náà ni máa gbé ni àbí ẹ máa bá mi gbé kó lè fi yá kó lè fi jẹ́ bí dán. irọ́ èmi ní bá ọ gbé bẹ́ẹ̀ ni nítorí pé mi mo bá ọ dáràn. ẹ ti ń bínú. o tó o bá ta sí àgẹ̀rẹ̀ ohun tó tẹ̀yìn rẹ̀ yóò ní dáa bẹ́ẹ̀ mo wí fún ọ. bàbá mo dé tán. ó yá ẹ̀rọ ọmọdé yìí kí ló ń fọ̀rọ̀ àwọn awọ. ayé ẹ̀fúnra ayé sọ̀lẹ̀ gan la fi ń láyé ọ̀pọ̀ ẹ̀dá ò fiyèsí Àdìó máa ń ṣàwòrán o ta ló mọ̀ ta ló yẹ ta ló mọ̀ yìí kò yẹ ká. hello yà mo ti ń bọ̀ mo ṣe ń kúrò lé ni ẹ̀yà mo ti ń bọ̀ lo mi ò lè gbàgbé yìí mo ti mọ́wọ́ yẹn dání gbọ́dọ̀ ìgbé mọ́tò yà máṣíìnì mo gbé ok ọ̀dà mo ti bọ̀ kò sí wàhálà ok. Ọlọ́run ṣe ìyanu ohun ni wọ́n ti ní oògùn kì í mú jọba o ẹ bá mi mú òun ló pàyàwó mi. Mr. Man, good afternoon. Yeah. My name is Ahmed Ekusetin, and this is my colleague. Miss Abiodun Attention. Sorry, are you Mr. Àdìó Ṣàwòlọ̀? Èmi ni ẹ̀yẹ méjì kì í jàṣà. You are under arrest. Ló ṣẹlẹ̀. Afẹ́rí yín lágọ̀ọ́ wa ni a kò fẹ́ báyìí ní gbólóhùn kẹ̀lẹ́ padà sílé. Ọ́fíìsì kí ló sọ pé mo ṣe? Ìyẹn ń ṣe bí tẹ bá ti dán àwọn ọba. No, ẹ dúró. Èmi rò wípé àwọn èèyàn máa ń sọ pé ọ̀rẹ́ aráàlú ni èèyàn ọlọ́pàá jẹ́. Iṣẹ́ kì í ṣe pé wọ́n ti wá bà mí jẹ́. Bẹ́ẹ̀ ṣe rí nígbà tá a lè fi àrùfáǹdù yẹn. Ọ̀gá ọlọ́pàá ẹ má bàa rojọ́ ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Yes sir, jẹ́ ká ṣe wà ṣé nítorí lè fi mọ́ wá sí i. Yes sir, ẹ jẹ́ àlọ́ sir. 500,000 naira pẹ̀lú ìyàwó mi àtoyún ó pa ẹ má bàa rojọ́ o àní ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Yes sir, ẹ má wọrí ẹ ti gbéṣẹ́ fáwa ẹ ká ṣe àbíṣẹ́. Yes sir, àwọn 500,000 naira ọmọdé owó ni ó tún wá pa ìyàwó mi pọ̀ lóyún. Ok, kò sí wàhálà mo ṣáà lè mú nǹkan kan nílé. Kò gbọ́dọ̀ lọ́wọ́ kò gbọ́dọ̀ wọlé. Ẹ yẹ kí n lé machine. Mi kó lè yálà ni kó lè yálà. Ẹni pé bàtà dé àrùfáǹdù yìí aṣàpọ̀nlé fún. Mọ́tò náà gbé wá ẹjẹ́ àdọ́. ṣé bẹ́ẹ̀ ni o. Wò mí dáadáa èmi ni kò sí nǹkan tó lè ṣe fẹ́ mi. Ìṣẹ̀ṣe làgbà o ó lè dán fẹ́ o. ìṣẹ̀ṣe làgbà o ẹ má má bà ìṣẹ̀ṣe jẹ́ ẹ má má bà ìṣẹ̀ṣe jẹ́ ẹni ló ṣe bàjẹ́ ló sàn kò yẹ kó rú Ọ̀gbẹ́ni Àdìó láti rìn. ìwọ ní pé o ti fi àjẹrà ẹ lọ́pọ̀lọpọ̀ ṣe lè sọ fún àbíjẹ ti kọ́ṣẹ́ àtọ̀gá tí nídìí iṣẹ́ ṣègùn. Kò sẹ́ni bọ́dì tó kọ́ mi níṣẹ́ o àjùgbò wà ní ojú ogún ẹ̀ lọ́wọ́ àwọn babaláwo wà ní. Ṣé babaláwo ni dádì tí ń mú àbí ṣègùn?
arákùnrin fẹ́ jẹ́ ọ̀rọ̀ rẹ̀. wọ́n sọ. relax. báwo ni iṣẹ́ ti jẹ́wọ́. kò jẹ́wọ́ sọ̀rọ̀. ọ̀gbẹ́ni wọ́n ló jẹ́wọ́ ọkọ̀ ò jẹ́wọ́. no ṣé ó dìgbà tí n bá ní kí wọ́n fọ́ ẹsẹ̀ kan tàbí kí wọ́n kọ́ ọ̀dẹ́ máa pa ìkan kó tó jẹ́wọ́ àbí. ok ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mú wá bá mi lọ́fíìsì. ok sir. arákùnrin ọ̀gá ní ká mú wá sọ́fíìsì ikú pa ènìyàn. ìdè. mo ní ìdè. ó lágídí. ọ̀gbẹ́ni Àdìó wo ojú méjèèjì ta ló mọ̀ nínú wọn. àwọn méjèèjì bẹ́ẹ̀ sì mọṣẹ́ tí wọ́n ń ṣe. ok ìgbà tó wá mọ̀ wọ́n kí ló dé tí wọ́n lọ darapọ̀ mọ́ wọn bóyá nínú ẹgbẹ́ tó ń ṣe ni o àbí kó lọ farabalẹ̀ kó kọ́ iṣẹ́ ìṣègùn yìí lọ́dọ̀ wọn. èmi ò ráyè tí wọ́n ní. you see alábọ̀tá máa ń sọ nínú ẹ̀ ráyè jẹun ó lè fẹ́ máa ṣiṣẹ́ tiwọn. náà alábọ̀tá máa ń sọ yìí ló fi dàbẹ́ ni pé bóyá àwọn èèyàn kọ̀ọ̀kan ò nígbàgbọ́ nínú aláwo or something like that. If you want to be a doctor, o gbọ́dọ̀ lọ kàwé tàbí kó lọ mọ̀ nípa doctor wà níwèé ẹ̀rọ. Tí ẹni tí bá ṣẹlẹ̀ ìwé tó ti gbà yẹn, gbogbo àwọn tó wà lọ́wọ́ ti fún ẹ ní àṣẹ àti agbára pé yes, àmì doctor wà dúró. Now, ó wá lọ ń ṣe babaláwo, ó bá mi kan kọjá, ó bá ọ̀tún, ó bá òsì, ó tún wá ń sọ pé gbogbo ẹ̀ níbí kan ni iṣẹ́ bàbá ẹ̀ ní ọwọ́ rẹ̀ wá ó rẹ̀ níwèé àṣẹ láti máa ṣe irú nǹkan tó ṣẹlẹ̀ ní wá ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́. ṣorí àwọn bàbá tó jókòó yìí má rí wọn bí ọ̀tá ẹ o àwọn gógó ní ọ̀rẹ́ ẹ àwọn ní olùgbàlà ẹ nítorí tí wọn ò bá dìde sí ọ̀rọ̀ yìí ó ti pààyàn náà yes kò dẹ̀ sí nǹkan kan tí a fẹ́ ṣe fún ẹni tó pààyàn ju wípé wọ́n dá kẹsì. Jésù. Náà ìwọ náà wò ó. Oníwé ẹ̀rí. O ò bá àwọn aláwo ṣe pọ̀. O ò bí náà sẹ́yìn bọ́ọ̀lù nínú wọn. Ọlọ́gbà aláboyún sọ̀rọ̀ aláboyún kú. Náà ṣé mi ni màá dé bẹ́ẹ̀ ní kọ́tù pé ìwọ kọ́ ló pa? It's not possible. Okay now, aláboyún ẹnìkan ló wọ́n ń sọ ọ́. Ǹjẹ́ wọ́n yẹ ẹni tó pa? Bóyá mẹ́ta lọmọ tó fẹ́ bí ni o bóyá mẹ́rin ni o ti kú bóyá o lè pa o bóyá my by mistakenly ni bóyá sìnkú ẹ̀ tó ni o ti lọ bẹ́ẹ̀ tí ìwọ ò belong tí o rẹ̀ bá bàbá ẹ̀ ní parọ́ fún ẹ kò sí tó lè ṣe. so tó o bá mọ̀ wípé o ní iṣẹ́ yìí ṣe mí ní tán ẹ o mo láti lọ belong pẹ̀lú àwọn bàbá ẹ̀ báwo lè ṣe ń ṣe báwo lè ṣe ń ṣe kó lè make sure kó ní ìwé ẹ lọ́wọ́ anigé ìwọ náà wò ṣé tí gọ́ọ̀mẹ̀ntì ò bá lọ́wọ́ sí ìṣẹ̀ṣe ṣé wọ́n lè máa ṣe trial the whole world kọ́ fún wa ní special day kọ́ lè fi wọ́n lẹ̀ kọ́ máa ṣe nǹkan tó ń ṣe ìgbà tí wọ́n ti gba ibi tó yẹ kí wọ́n gbà ok for example ṣùgbọ́n náà wò gbòòrò sí tó bá lélẹ̀ aláwo tó bá rí tọ̀ olúwo tó bá rí tọ̀ olùgbà bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn tá à ń sọ yìí lẹ́yìn ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lẹ́sẹ̀ ìlẹ̀kẹ̀ lọ́rùn wọn ò mọ ewé kankan débi pé wọ́n fẹ́ mọ ipò sórí àǹfààní tó ní ni wípé ọlọ́run ṣe èmi tí wọ́n gbé ẹgbẹ́ wá sí ọ̀gbẹ́ pé èmi náà jẹ́ ọmọ Yorùbá torí tí Yorùbá jẹ́ bẹ́ẹ̀ ni má yẹ kí n parọ́ fún ẹ ọ̀tọ̀ nìkan táwọn ẹ̀kọ́ máa pè so àwa náà dẹ̀ rí a lè fi ojú pa àṣìṣe a lè fi ojú pa ìṣẹ̀ṣe rẹ but wọ́n ti dá lórúkọ mọ́ ṣápá so ìmọ̀ràn mi fún ẹ ni pé wàá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá lẹ́yìn ìgbà yẹn
wà lọ darapọ̀ mọ́ bẹ́ẹ̀ni wà lọ darapọ̀ mọ́ tó bá ti gbé gbèsè yẹn ó ní problem kó lè sọ fún àwọn ìlókùn tí ẹ̀yìn náà bá yọ kóra ní kiri kí wọ́n bí lọ́ọ̀nù tí wọ́n bá bí lọ́ọ̀nù torí gbogbo dọ́kúmẹ́ntì tí wọ́n ti wà lọ́dọ̀ ti wà ó so ṣùgbọ́n ọmọ tí mo sọ so you have to belong so ti yé kó lè sọ fún àwọn tẹjọ́ ń ṣe táwọn ò darapọ̀ mọ́ wọn ẹ̀wọ̀n náà fi ṣe é o so ti yé a máa wá ìdí ẹni tó jẹ́ olórí aláwo pátápátá nílùú débi bí a máa ṣèpàdé pẹ̀lú wọn àwọn tí a bá ti lè mú tí wọn ò níwèé ẹ̀rí tí wọn ò ní nǹkan kan so definitely wọn ò kọ́lé báyìí tó bí babaláwo a lè ní jẹ́ kí wọ́n bá ìlú yìí jẹ́ so ti yẹ sí. ọ̀gá ẹ má bínú ṣé ẹ rí nípa ti olórí ẹwọ tẹ ẹ sọ àwọn dára wọn lórí wa mọ ẹ bá a bẹ̀ lọ́wọ́ àdìwọ́ ṣàwọ́lọ́ àbí ṣàwọ́ ló bẹ̀rẹ̀ pé ṣé ó ṣe tán láti parapọ̀ mọ́ àwọ̀ awo gidi tíjọba mọ̀ ó ṣe pàtàkì. ọgbọ́n sọ̀rọ̀ ó ṣe tán àdìwọ́ ẹ̀rẹ́dẹ̀ pa mi ó ṣe tán no ọ̀gá bàbá ẹ má bínú ẹ má jẹ́ ká ṣe ìwádìí fàbọ̀ kí á tó bá wù kó gbọ́ tó bá wù kó má gbà sọ̀rọ̀ mi yẹn sí àdìo mi ní tán ni tí a bá tún lè ṣe mistake mú ẹ pẹ̀lú àwọn kan báwọn kan láì bá déwájú ní wọ̀ wọ́n lẹ́ẹ̀mejì ṣùgbọ́n. ẹ̀yin ayédèrú onífá ẹ̀yin gbájúẹ̀ oníṣègùn àtẹ̀yin oníjìbìtì babaláwo ẹ bá fi ọ̀rọ̀ àdìó fi ṣàríkọ́gbọ́n ẹ̀yin náà ẹ wo bí tí ọ̀rọ̀ àdìó ń ṣàwó lọ ẹ wo bí tó yọrí sí. mo wá pe ẹ̀yin babaláwo tòótọ́ àtẹ̀yin oníṣègùn gidi. mo kí yín ẹ kú sùúrù ẹ sì kú àfitọ́mọ ìmọ̀ ṣe ẹ rántí pé àwọn aláwo wọ̀nyí tí wọn kójú òṣùwọ̀n mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín nípa wọn. ṣé ẹ rí tá a bá dáṣọ fún ewúrẹ́ tá a wẹ̀wù iyì fún àgùntàn tá a tún wá fi góòlù sọ́rùn ẹlẹ́dẹ̀ yóò fi túlẹ̀ gbẹ̀yìn ní. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọ̀bàyéjẹ́ aláwo yìí rí gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ọmọ ẹranko kò ní ṣàìkú ọmọ ẹranko. ẹ wá gbọ́ o ààbọ̀ ọ̀rọ̀ ní sọ lọ́rọ̀ dòmùkọ̀ èmi bí èmi fún yín ó dọjọ́ mi ọ̀rọ̀. àwọ̀ funfun la ó ti wá. báwo ni kí ló dé ẹ lọ pa. Ó ti pa. And action. Kémi jókòó. Ó bàjẹ́ gan-an. Ṣé wọ́n lè sọ fún babaláàkú bàbá rẹ pé kó jókòó? Káṣíà. Ìyá ẹ̀ ń sèrè. Kátúṣà. Kò ní jẹ yín. Ẹ fẹ́ fi àfipamẹ́ àbí? Wọ́n á pa. Ó fọ́ ìbàjẹ́. Ayé àwọn lò ó wá dáwọ́. Pick it up. And action. Táṣì àánú yín. Pick it up and action. Wá pé òjò burúkú ò ní dá sílẹ̀ ní kàkà wa. Àwọn jẹ́ ní bẹ̀jẹ̀.
Quiet. Let's go. Oh yeah, Jalo. Call it. Rolling. Boom. What's in? Ready. How good? Call it. Action. Ẹ̀yàwó. Mo sọ fún yín. Hello straight. Adiyo Shawula go. Action. Àdìyó Ṣawula. Àṣẹ gbogbo kúntakúnta rẹ̀ náà rè ọ́ lágbára jù báyìí lọ. Mo lọ́bi ọlọ́mọ béèrè kan mo sì fẹ́ kọ́ dán lóhùn. Omi tí àwọn bá lu okùn. Irú ẹ̀rọ olókùn tí ó dà á. Wo ṣé mi àbíbò? Ẹ má bínú, kò tí ì fàjà sí mi bẹ̀rù bá mi ní mo ń béèrè. Ìdá lóhùn ìbéèrè tí olúwawo béèrè lọ́wọ́ rẹ̀. Wọ́n ní bí awó bá lu okùn, kí ló tún kàn? Kọ́lé. Ayé kan mà lè tó bẹ́ẹ̀ ni. Ṣé dáhùn? Lójú ayé. Èmi ò rán mọ́ nǹkan bá wọn lẹ́nu ìlọ tó ní. Àdìó, ṣé o ti wá rí wípé bí awó bá lu okùn, àwo náà ni ó tú? Bẹ́ẹ̀ ni. Ọ̀kárí. Mi ò kó dé ń bí lọ́mi tẹ́lẹ̀ nìyẹn. Mi ò mọ̀ tẹ́lẹ̀. Àdìyó. Ẹ̀yin ló kàn. Sẹ́ni, gbàtọ́ ẹja ń ṣe ní gífà tẹ̀. Àmì ò mọ̀ pé ó tẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ náà ni ẹ̀. Àwa àpapọ̀ awó ránṣẹ́ sí. Ó yá go mẹ́jọ tútù. Láti ọ̀dọ̀ tí ẹgbẹ́ àmì rẹ̀. Action. Ẹ̀yàwó. Èmi ò mọ̀ kó dé ń béèrè nù. Ló tó fi rọrùn jù láyé yìí. Ẹ má bínú, èmi ò mọ̀ kó dé ń béèrè nù. Àdìó. Ẹ̀yà wa. Sorry. Àdìó. Gbogbo àwa papọ̀ awo aránṣẹ́ sí. Ẹ jọ̀ọ́ má bínú. Àwa ẹ bá ṣe blọọkì. Ó lè fi rọ náà yẹn. Aero. From top. And action. Àdìyó. Àbí kí ni wọ́n porúkọ rẹ? Àdìó, ṣé o rí wípé tí awó bá dé àwo, àwo náà ni ó tú? Yàwó ẹ káre láyé. Mi ò kó dé bèrú. Ẹ jẹ́ má bínú, ẹ bá mọ̀ bọ̀ ọrùn. Àdìó. Wọ́n ti fẹ́ kùn ká síbẹ̀. Ìyẹn kan ló ń kan ọgbà. Mọ́mí wa náà. Ó ti dá. Still rolling. And action. Action. Àdìó, ṣé o ti wá rí wípé tí awó bá lu okùn, àwo náà ni ó tú? Ìyá wa, ẹ mọ̀ kó dé ń bèrú. Tó tó fi rọrùn jù láyé yìí. Ẹ káre. Ẹ gbà sí lẹ́yìn mi. Ṣé dáhùn? Wọ́n ti bá mi dáhùn. Wọ́n ti bá mi dáhùn. Sorry, ẹjọ́ láti bẹ̀. Ẹjọ́ ẹ̀yin tẹ́ fẹ́ ra ẹjọ́ ẹ stop ẹ àbí kẹ́ máa lọ ta ẹjọ́ tó rẹ lọ́hùn. Ẹjọ́. Wọ́n sọ ni. Ẹjọ́. Ó ń gbọ́ ẹ̀yin lẹ́rọ bẹ́ẹ̀ ó ń gbọ́ inú sáàdì. Alẹ́ mi kọ́ ẹni tó wọ́n ti stop ẹ̀. Pick it up. And action. Àwọ̀ ìyá wa ti bá mi dáhùn. Ìdáhùn rẹ̀ abiyamọ ni wọ́n. Sọ̀rọ̀ nù. Àdìó, àwa àpapọ̀ awo aránṣẹ́ sí ọ. Ìwọ fojú di wá. Ìwọ ò mọ̀ wípé. Bínú bá kú. Go láti. Aero. Go. Action.
la fi ń gbáyé ọ̀pọ̀ ẹ̀dá ò fiyèsí àní yóò máa ń ṣàwòrán o. Ta ló mọ̀ ta ló yẹ ọmọ yìí kò yẹ nìkan. káfọ́túnwọ̀tún káfọ́síwòsí ò ní jẹ́ kọ́wọ́ mọ́ ìtẹ́lá ìfàdẹ̀rẹ̀ ní ṣàwọ̀ etí ikọ̀ àwọn ara wọn ní yóò ṣe ra wọn ó rújú o kò yẹ nìkan àṣírí ni o àṣírí ni o òkùnkùn